Hello, ẹ̀yin èèyàn mi. Good morning o, good afternoon, good evening, anywhere tẹ́ tí ń gbọ́ mi láàárọ̀ yìí. Mo ń kí yín pé a kú àná lọ, èní ló kù, àlàáfíà la máa fi lò. In Jesus name. Awuyewuye tá à ń gbọ́ nípa ọmọ Ruth tí ló ń jẹ́, Ruth tó wà nínú sójà, tó ní ó join sójà. Ọmọ kékeré ọ̀dọ́mọbìnrin tó wà nínú sójà tó ń sọ pé wọ́n ní àwọn ọ̀gá ilé iṣẹ́ wọn, ọ̀gá sójà bíi mélòó pé wọ́n rape ẹ̀. According to nǹkan tá a gbọ́, wọ́n náà rape ẹ̀, pé wọ́n so mọ́lẹ̀, wọ́n dẹ̀ rape ẹ̀ nínú àwọn ọ̀gá yẹn ni o, nínú àwọn ọ̀gá ilé sójà yẹn náà ni o. Ṣé pé lóòótọ́ ni? Ṣé irú ẹ̀ lè ṣẹlẹ̀? Ọmọ kékeré pínṣín, wọ́n ní àwọn ọ̀gá yẹn ni, àwọn ọ̀gá ńlá ńlá ni. Bí wọ́n pé méjì àbí mẹ́ta tó wà nídìí tó sọ pé wọ́n fẹ́ bá sùn. Wọ́n dẹ̀ eventually wọ́n rape ẹ̀. At the end of the day, torí ọ̀rọ̀ yìí kàn rú mi lójú. Wọ́n ní even bàbá ẹ̀ náà bó bá dé bẹ̀ ni o. Bí ó lọ fẹjọ́ sùn, a mọ̀ pàtó. Bẹ́ẹ̀ nǹkan tó kàn wú mi lójú ni pé nígbà tó ń rape ọmọ yẹn bẹ́ẹ̀, wọ́n wá ké gbàjarè lọ bá àwọn kí ló jẹ́ human rights. Wọ́n dọ́dọ̀ àwọn human rights. Àwọn yẹn persuade ẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe máa ń, wọ́n pàrọwà fún. At the end of the day, wọ́n ní advice àwọn people yẹn sọ fún tó ń ṣe pé it's better kó fi ilé iṣẹ́ yẹn lẹ̀. Jẹ́ kó fi ilé iṣẹ́ yẹn lẹ̀. Eventually wọ́n ti yọ nínú iṣẹ́ ọlọ́pàá, iṣẹ́ sójà. Wọ́n náà yọ nínú iṣẹ́ sójà. Ìgbà tó dẹ̀ yọ, àwọn èèyàn wá sọ pé bọ́n ṣe yọ ní iṣẹ́ sójà yẹn, àwọn human rights, bọ́n ti ṣe yọ yẹn pé kó yááfì ẹ̀. Wọ́n yááfì ẹ̀ torí bó ṣe wà yẹn pé kó kúkú lọ ṣe. Wọ́n ní iṣẹ́ kíní ló ti ẹ̀ ń ṣe, iṣẹ́ nọ́ọ̀sì àwọn sójà, ibẹ̀ ló wà, department tó wà nìyẹn. Báwọn yẹn wá fún ní 200,000, ìyẹn àwọn human rights, pé kó fi iṣẹ́ yẹn lẹ̀ nígbà tó jẹ́ pé kíní, because ìgbà tọ́rọ̀ ti di báyìí pé ó dẹ̀ ti lọ, wọ́n ló lọ report, ó kọ́kọ́ lọ report ní íńtánẹ́ẹ̀tì, òun náà la fi gbọ́ náà. Pé bó ṣe lọ sí íńtánẹ́ẹ̀tì kó tó lọ sọ́dọ̀ àwọn human rights kan tó sọ fún pé ó dáa. If that be the case o, kó kúkú fi iṣẹ́ yẹn lẹ̀, kó kúkú face iṣẹ́ nọ́ọ̀sì ẹ̀. Tó bá ti face iṣẹ́ nọ́ọ̀sì ẹ̀, at the end of the day, ó máa continue ní career ẹ̀. So with that, a ṣà ń gbọ́ awuyewuye yẹn láti ìjọ yìí. Bẹ́ẹ̀ tí nǹkan tó wá ń dùn mí lọ́kàn sí ni pé wọ́n ní iṣu ló lọ sí, àwa tún gbọ́ tó trend látàná sí èmi pé Ruth Ọláyínká pé ó tún ti padà, ó ti lọ ń bẹ̀bẹ̀. Áríkà náà ni wọ́n ló ti ń bẹ̀ pé ó tún padà sí ọ̀dọ̀ àwọn ibi tó ti ń ṣiṣẹ́, lọ́dọ̀ àwọn people yẹn pé kán dáríjì o. Wọ́n sọ̀rọ̀ yẹn bálabàla pé kán dáríjì o, pé kò rí bẹ́ẹ̀, kán lè gbà padà sí ibi iṣẹ́. Gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ, wọ́n ní even gan pé Tinubu ti gbọ́ bẹ́ẹ̀ tí Tinubu ò tí ì fèsì. Gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́, Tinubu ò tí ì sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ pé ni pé níṣe ló lọ apologize fún àwọn wo. Ṣé fún àwọn tó wọ́n sọ pé wọ́n kàn ní wọ́n dismiss àbí wọ́n sọ òyìnbó yẹn bákan. Lọ́rọ̀ kan ṣá pé wọ́n terminate appointment ẹ̀. So ọ̀rọ̀ yẹn ò ṣá ti ẹ̀ yé èèyàn. Èmi wá mọ bí àwọn èèyàn wa ṣe ń gbé rumor yìí. Bí rumor dẹ̀ ni, bí òótọ́ ni, bí bẹ́ẹ̀ kọ́. Kí ni ìtumọ̀ ẹ̀yin èèyàn wa?
Èmi fẹ́ kí ká tí ẹ wo ká wo area nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Nígbà tí ọmọ yẹn tó ti sọ pé àwọn ọ̀gá sójà wọ́n bá a sùn, wọ́n bá a ṣe, wọ́n bá a ṣe. Nǹkan tá gbọ́ nìyẹn. Èmi náà wá sọ pé ṣé wàá le tó bẹ́ẹ̀ yẹn tó fi di pé ó lọ sọ́dọ̀ àwọn human rights débi pé ó tún lọ sí íńtánẹ́ẹ̀tì tó lọ ṣe. Ó mọ̀ pé òun fẹ́ ibẹ̀ yẹn yè wọ́n láti padà. Ṣé pé ó yẹ kó kọ́kọ́ lọ sí íńtánẹ́ẹ̀tì lọ sọ ni, lọ expose ibi iṣẹ́ yẹn ni àbí àwọn ọ̀gá yẹn? Àbí èwo ló yẹ kó kọ́kọ́ lọ ṣe? Èmi sọ pé èmi ò rí gbọ́ pé bóyá wọ́n ní bàbá ẹ̀ bá lọ sí, bó bá lọ sí ọ́fíìsì o, bó bá lọ sọ́dọ̀ àwọn human rights o, àárín yẹn ni ò wá yé mi. Nǹkan tó yẹ kí bàbá yẹn ṣe gẹ́gẹ́ bí opinion tèmi o, ṣùgbọ́n ó yẹ kí bàbá yẹn kó bá ọmọ ẹ̀ lọ sí ilé iṣẹ́ yẹn. Kó lọ sí ilé iṣẹ́ ibi tí ọ́fíìsì tọmọ yẹn ti ń ṣiṣẹ́. Kó kọ́kọ́ lọ at least ọ̀gá, tí wọ́n bá ti rí ọ̀gá náà tó wà. Kó kọ́kọ́ fi ọ̀rọ̀ wọn lọ àwọn kọ̀ọ̀kan kó tó di pé ó escalate sí íńtánẹ́ẹ̀tì. Ṣé rí media kíní tó wà níta yìí? Ẹ mọ̀ pé gbéborun ni. Ibi tí ẹnu dé ẹsẹ̀ ò dé bẹ̀. So èmi ń sọ ní ìmọ̀ràn tèmi àti ní idea tèmi ní pé ó yẹ kí bàbá ẹ̀, àwọn ẹbí ẹ̀ kó kọ́kọ́ lọ bèèrè ní ọ́fíìsì báwo ni kíní yìí ṣe jẹ́, kó dẹ̀ rí àwọn ọ̀gá yẹn ní tùbínù. So kò ní jẹ́ kí àwọn ọ̀gá yẹn tó bá ti fẹjọ́ ẹ̀ sùn, kó ti bèèrè, kó kọ́kọ́ ṣàlàyé ọ̀rọ̀ yẹn. Wọn ò ṣà lè sọ pé kí bàbá yẹn má rí àwọn ọ̀gá yẹn. Táwọn ọ̀gá yẹn bá dẹ̀ sọ pé àwọn ò fẹ́ rí bàbá Ruth, at least wọ́n á dẹ̀ gbé lọ sí ibi tí àwọn ọ̀gá tó jù wọ́n lọ. Wọ́n kọ́kọ́ ṣe ní tùbínù rẹ̀. Nígbà tó mọ̀ pé Ruth tún fẹ́ padà sí ibi iṣẹ́ yẹn again. Torí nǹkan tá gbọ́ láàárọ̀ yìí ni pé ńṣe ni Ruth ó tún padà sí ibi iṣẹ́ pé wọ́n apologize sí àwọn ibi iṣẹ́ yẹn, àwọn tó rape ẹ̀. Báwọn tó rape ẹ̀ níbi ilé iṣẹ́ sójà ló lọ apologize because ọ̀rọ̀ yẹn ò yé mi. Ọ̀rọ̀ yẹn ò yé mi bẹ́ẹ̀ tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ní dídá tèmi kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó kọ́kọ́ lọ open ẹ̀ sí gbangba. Bóyá ó dẹ̀ ti lọ bá wọn ní tùbínù bí lọ́dọ̀ bàbá níbi tó ti ṣiṣẹ́. Bóyá wọ́n sọ pé kó get out kó tó lọ sí, tó fi di pé ó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé kó lọ sí íńtánẹ́ẹ̀tì, kó lọ expose àwọn tó ṣe irú nǹkan bẹ́ẹ̀. Because àkóbá ńlá ni fún àwọn ọ̀gá yẹn gan. Tó bá kó ti lọ bá àwọn ọ̀gá yẹn directly àti bàbá ẹ̀ pé wọ́n sọ pé àwọn fẹ́, tó ń bá dá lóhùn àbí tó ń bá yá ṣe kíní yẹn ní òkú òru pé wọ́n máa expose wọn kó tó di pé ó bọ́ sí íńtánẹ́ẹ̀tì ká sì wo nǹkan tó ń fẹ́ ṣe. Bẹ́ẹ̀ tí nígbà tó ti dismiss ẹ̀ táwọn àwọn human rights dẹ̀ ti ń sọ pé kó kúkú fi iṣẹ́ yẹn lẹ̀, àwọn máa fún ní wọ́n fún ní 200,000 according to nǹkan tó ń sọ. Wọ́n náà fún ní 200 pé kó fi lọ tún kọ́ iṣẹ́ dáadáa, kó tún lọ iṣẹ́ nọ́ọ̀sì yẹn tó rán ní nọ́ọ̀sì ló ń ṣe, kó tún bọ̀ lọ ṣe dáadáa, kó mọ̀ dáadáa, kó lọ establish tiẹ̀. Wọ́n náà advice tán fún un. That is not enough. But ìtò wá tí ẹ̀ ń dùn mí. Wọ́n yìí máa tún ọ̀rọ̀ yìí sọ, wọ́n yìí máa tún jẹ́ àwọn sójà yẹn, is either kán kúkú mọ bó ṣe fẹ́ ṣe. Torí tí Tinubu bá gbọ́, wọ́n ní Tinubu ti gbọ́, ti fẹjọ́ yẹn lọ sọ́dọ̀ Tinubu. Bet àti ẹ̀ ti gbọ́ because nǹkan tó ti wà ní íńtánẹ́ẹ̀tì, Tinubu ó di dandan Tinubu. If that be the case, tó bá ti sack ọmọ yẹn, tó ọmọ yẹn bá dẹ̀, tó bá pé bẹ́ẹ̀ ṣe máa rí àìsí ìmọ̀dájọ́ Tinubu, ó lè affect àwọn ọ̀gá yẹn tó máa tún sack àwọn náà. So ìgbà tí nǹkan tó kàn wá rú mi lójú, ẹ̀yin èèyàn wa kẹ́yìn náà bá wa dá sí, kẹ́ fi sí comment section. Nǹkan tó kàn rú mi lójú ni pé báwo ni Ruth ṣe tún máa padà lọ máa sọ pé òun tún apologize, pé òun parọ́ mọ́ wọn ni ìtumọ̀ apologize yìí ni. Àbí kò rí bẹ́ẹ̀, àbí ó rí bẹ́ẹ̀ pé kọ́kàn dáríjì òun. So ẹ̀yin èèyàn wa, ẹ̀yin náà bá wa dá sí, kẹ́ fi sí comment section. Nǹkan tó yẹ kó ṣe. Bóyá bó tún ṣe padà yẹn, bóyá ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ tí dídá tèmi, tó bá tiẹ̀ tún padà síbẹ̀ yẹn, or kan compensate, tó bá tiẹ̀ pé
wọ́n fẹ́ ní kó kúkú máa lọ pátápátá. Tó bá máa compensate, ó yẹ kó compensate ẹ̀ ju nǹkan ìgbà tó ti jẹ́ pé wọ́n náà ń tún rape ẹ̀. Kó compensate ẹ̀ kó lọ establish iṣẹ́ titi ẹ̀. Nígbà tó jẹ́ pé ó ní iṣẹ́ ọwọ́, ó ní iṣẹ́ tó kọ́, kó lọ fi establish, kó ìjọba kan fún un lówó tó máa fi establish ara rẹ̀. Because eléyìí ọ̀rọ̀ yìí ó tójú sú yàn, ó rú mi lójú. Ẹ̀yin èèyàn fi sí comment section. Wọ́n bá àlàyé tí bó ṣe yé ẹ̀yin náà sí kẹ́ fi sí comment section. Bóyá ó tọ́ kó padà sí ibi iṣẹ́ yẹn, ó jẹ́ pé tó wá tún gbà ń bí iṣẹ́, ó risky o. Kó má lọ rán lọ sí ojú ogun. Kó má tún lọ rán lọ sí ibi tó máa lọ tó máa sọ pé wọ́n máa lọ set ẹ̀ up. That is why. Èyí tí ẹ bá rí nínú ẹ̀, kí ẹ bá fi sí comment section. Ẹ ṣé o. Tẹ fi ń gbọ́, kẹ́ fi ń tẹ́tí sí wa. Ọlọ́run á bá a yanjú ẹ̀. Ẹ ṣé. Ẹ bá share, kẹ́ dẹ̀ bá like, kẹ́ dẹ̀ subscribe. Ẹ ṣé gan. Ẹ ṣé bá wa subscribe. Ọlọ́run á rán yín lọ́wọ́ in Jesus name. Amen.